ó níbi tá a lè dé mọ́. Ìrètí wà ṣe pé ńgbà kan ní country àti ẹ̀rí ọmọbìnrin kó jẹ́ commissioner, ọmọbìnrin kó jẹ́ member House of Rep, House of Assembly, Senator, but sí ó ti wà. So èmi ti pé ìjọ kan á di governor, ìjọ kan á di president. Àmín. Ó dáa kéèyàn ní ìrètí. Báwo lẹ ṣe rò pé a lè ṣe é? Ara nǹkan tá à ń ṣe ní ìsìn ni pé a ti ń rọ àwọn obìnrin ká máa tira wa lẹ́yìn. Ṣé pé táwọn obìnrin tá bá sọ̀rọ̀ pẹ̀lú ohùn kan, tá à ń ṣe gbogbo nǹkan pẹ̀lú oneness, tá nífẹ̀ẹ́ ara pẹ̀lú ìṣọ̀kan, tá nífẹ̀ẹ́ ara wa, ó ṣeé ṣe. Tá tún gbókun ti àwọn ọkùnrin wa, but nǹkan tó yìnbó pè ní complementary. Torí nǹkan tá à ń sọ yìí náà táwọn ọkùnrin ò bá tì wá lẹ́yìn, ó máa lè ṣe kò ní ṣeé ṣe. So gbógun ti àwọn ọkùnrin, bàbá wa ni wọ́n jẹ́, ọkọ wa ni wọ́n jẹ́, ọ̀rẹ́ wa ni wọ́n jẹ́. So àwọn ọkùnrin pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń bá wọn sọ pé tó ẹ tì wá lẹ́yìn káwa náà jẹ́ nǹkan tá a fẹ́ jẹ́, ká di nǹkan tá a fẹ́ dì. Ẹ sọ̀rọ̀ nípa ìṣọ̀kan kóbìnrin ká máa wúra pẹ̀lú ẹ̀mí ìṣọ̀kan. Kò mọ̀ dìgbà tá a bá dókè ká tó ríra bẹ́ẹ̀ yẹn. Nǹkan tá a dà lónìí yìí àtàná la ti ń dà ọ́. N tá a dà lọ́la òní báyìí òun la ti ń dà. What we are becoming tomorrow we are becoming now. Àwọn ọmọ kéékèèké òní bó la ṣe gbin ẹ̀mí ìṣọ̀kan sí àwọn ọ̀dọ́bìnrin wa. Tí Táyé bá ti gbé ń bí o tó jóbìnrin wọn náà gbọ́dọ̀. A fi máa tọ́ wọn náà ni nínú formal education, informal education. Lóòrèkóòrè a máa sọ fún wọn pé tó ẹ̀yin ọmọbìnrin wa a fẹ́ kẹ́ nífẹ̀ẹ́ ara yín torí gbogbo nǹkan ó bẹ̀rẹ̀ láti ìfẹ́. Ló ṣe wà ní ayé ìgbàlódé báyìí, ojú ti là. Báwo ni ọ̀nà wo ni a lè gbé gbà kí ewu ìgbàlódé kó má ṣe àkóbá ńlá fún àwọn ọmọbìnrin wa? Kó tó di wípé ó fi dáhùn sí ìbéèrè yẹn, a lọ sí ẹ̀ka ìpolówó ọjà wa, tá a bá padà dé àwa àti yín. Breaking news. The home is under attack by stains, disease-causing germs, and so much more. An all-out war. But not for long, because Hypo is here. Dirty floors and surfaces. Not on our watch. Protect every day with Hypo. Dirty and stains don't be do shakara. We got the remedy, original palasa. Hypo, go Hypo. Protect your home every day with Hypo. Cleaning every surface, sanitize the home. Shine every corner, enter every corner. Your sitting room, kitchen, even the toilets. For cleaning, Hypo now. No lose guard. Protect your home with Hypo now. And just like that, the day is saved. Germs always find a way back. No greed. Protect every day with Hypo. Hypo. When malaria knocks you down, you can be sure parasites are having a party in your system. Welcome to our new kingdom, guys. Comel, an effective weapon against malaria. Attacking the parasite army directly to give you express relief and get you back on your feet effectively. Comel on malaria gone. Ẹ káàbọ̀ padà. Eyi Ara ní ètò amòfin Adémúbọ̀wálé Mercy Adélabú tí wọ́n jẹ́ alága fún gbogbogbò àgbáríjọpọ̀ àwọn amòfin lóbìnrin nípínlẹ̀ Ọ̀yọ́. Àwọn náà ni à ń gbà lálejò. Ó máa béèrè kan lọ́wọ́. Mò ń sọ nípa pé modern life tí a wà yìí, pé báwo ni ò ṣe ní ṣe àkóbá ńlá fún àwọn ọmọbìnrin wa. Ẹ ṣé. Màá wá rọ àwọn òbí
àtàwọn teachers at this point torí àti ní main way of controlling torí ọmọbìnrin tó bá ní fóònù sí control wo la ní lórí ẹ̀ but ẹ̀kọ́ tá a bá fi kọ́ wọn ni wọ́n á fi mọ̀ pé tó bá ti di àsìkò báyìí ó yẹ kí n gbé fóònù sílẹ̀ kí n lọ kàwé àbí kí n lọ ṣiṣẹ́ so mo fẹ́ fi àsìkò yìí rọ àwọn òbí àtàwọn teachers torí àwọn èèyàn pàtàkì méjì tí wọ́n ní jù nílé ayé wọn náà ní at that age pé tó ẹ má fi àwọn ọmọbìnrin sílẹ̀ fúnra wọn ẹ sì máa bá wa tọ́ wọn sọ́nà títí tí wọ́n á fi di àgbàlagbà. ẹ ṣe à ń sọ̀rọ̀ nípa títẹ̀ ẹ̀tọ́ ọmọdébìnrin mọ́lẹ̀ lẹ́ẹ̀kan a sọ̀rọ̀ nípa dídábẹ́ fóbìnrin wọn ló ti dèèwọ̀ ṣùgbọ́n àwọn èèyàn sì ń ṣe o ṣé wọn pọ̀ wọn ò lè sọ̀rọ̀ wọ́n máa ń dábẹ́ fọmọbìnrin tá a bá rí i bóyá gẹ́gẹ́ bí aráàlú ni wọ́n àbá ará àdúgbò kí la lè ṣe. ẹ ṣe. òbí náà tó bá dẹ̀ dánrú ẹ̀ wò náà ẹ jẹ́ ń mọ ìyàtọ̀ rọ̀ wọ́n. ẹ ṣe ó lòdì sófin mo fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo wa pé ó lòdì sófin láti máa engage in female òyìnbó pè ní female mutilation female genital mutilation. tó sì ní ìjìyànú. tó sì ní ìjìyànú bẹ́ẹ̀ ni lábẹ́ VAP law nǹkan kan wà tá à ń pè ní VAP law sí violence against persons prohibition law tí mo bá gẹ̀ẹ́tì ẹ̀ ó kéré jù 7 years tàbí tí ilé ẹjọ́ gan bá wò pé. ni wọ́n fi lọ ṣeré. tí ó fi lọ ṣeré. tí ó lọ bọ̀. bẹ́ẹ̀ ni so mo fẹ́ fi àsìkò yìí rọ gbogbo wa tó bá jẹ́ pé a lè sọ pé èmi kọ́ mò ń ṣe but ẹ dẹ̀ mọ ẹnìkan tó ń ṣe àbí ẹ wà ń bẹ̀ níbi tí wọ́n ti ń ṣe kódà London VAP law yẹn à ń pè ní abẹ́tì ẹni yẹn gan jẹ̀bi. ẹni tó wà ń bẹ̀ tó ń wò wọ́n. ẹni tó wà ń bẹ̀ tó ń wò wọ́n òbí tó gbọ́mọ lọ́bẹ̀. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni tó bá wọn di ọmọ lẹ́sẹ̀ mú. gbogbo wọn pátápátá ni VAP law ti mú sìn. wọ́n kó wọn lẹ̀. wọ́n kó wọn lẹ̀ o. wọ́n lọ wọ́n bọ̀ wọ́n lọ ṣeré náà. ṣùgbọ́n ṣé ẹ rò pé ó yẹ kí ìdánilẹ́kọ̀ọ́ wà fún nǹkan báyìí torí pé àwọn òbí mi sì gbà wípé àwọn ń dáàbò bo àwọn ọmọ wọ̀nyí ni pé torí ọmọ tí wọn bá dábẹ́ fún tí wọ́n ṣiṣẹ́kúṣe tọ́mọ bá sorí sọ yóò kú àti ríya kan àfọ̀rọ̀wé lẹ́nu ọ̀tọ̀ tọ́mọ bá forí sọ báyìí yóò kú ni. pé ṣé ìdánilẹ́kọ̀ọ́ ṣé a lérò pé ó yẹ kí ìdánilẹ́kọ̀ọ́ wà fún àwọn òbí àwọn òbí tí wọ́n nírú nǹkan báyìí lọ́kàn. ìdánilẹ́kọ̀ọ́ wà lóríṣiríṣi kódà ìkan wà tí Her Excellency máa ń ṣe lọ́dọọdún mo fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ wọn tí wọ́n ń ṣe ara ẹ̀ náà ni a lè má tí ì ṣètò but ọ̀pọ̀lọpọ̀ ìdánilẹ́kọ̀ọ́ ló wà ní gbogbo àyíká Ọ̀yọ́ state tó ń kọ́ wọn pé nǹkan báyìí ó lòdì sófin. ẹ̀yin èèyàn wa ní ẹ jẹ́ ká ṣí ojú òpó báyìí torí pé ní tí ó jọ kan gbogbo wa náà ni nọ́mbà tí ẹ fi bá àlejò wa sọ̀rọ̀ 070-8682-5197 090-7160-6375 nọ́mbà náà ni ẹ ń wò lójú ìwòran yìí o gbogbo tí ìbéèrè tí ẹ bá ní láti béèrè ètò bá rú yín lójú àlejò ti wà ń kalẹ̀ ẹ béèrè àti ṣí ojú òpó lẹ́wà yìí. ìgbà tí à ń retí ìpè kó wọlé tí wọn pé àwọn obìnrin àtọmọdé o lóbìnrin o àti hello ẹ jẹ́ ká gbọ́ pé hello. ẹ ti wọlé o. abẹ́ èèyàn kan la wà abẹ́ ta sí bàbá. hello. hello. hello ẹ káàárọ̀. ẹ ṣeun orúkọ yín àti ìtẹ́ tí ń pè. orúkọ mi ni kọ́mrẹ́ tẹ̀dú ọjọ́ ọlátọ́lódó. ẹ ṣeun. mo kí àlejò yín. wọ́n kú bẹ́ẹ̀. ẹ ṣe. ẹ̀jẹ̀ ọ̀gá àbúlé pé àwọn obìnrin wọn fẹ́ràn ara wọn. lọ́nà wo. àwọn obìnrin kan fẹ́ fún àfẹ́ wà nípò aṣáájú wọn fẹ́ di gómìnà fẹ́ di sí.
wọ́n ti ẹ̀ sọ pé kí wọ́n kírèjì àwọn specialist fún wọn ní pàṣẹsì. tó bá yẹ káwọn obìnrin mú fẹ́ràn ara wọn. ìlú medical science yẹn ní ohun alágbàdé. òsínbó ìjọba ẹgbẹ́ kò ní débẹ̀. mo fẹ́ béèrè lọ́wọ́ wọn pé ẹ̀ta lẹ́yìn rẹ̀ ti bá àwọn ọmọdé lè ṣe àwọn ọmọdé kéèké yẹn. sódà wọ́n lè fẹ́ lára wọ́n lè there will be women solidarity lọ́jọ́ iwájú ẹgbẹ́. ó dàbí wọ́n fún wa nímọ̀ràn ni. láti ẹ̀ tí ó ti wà lára nǹkan tá a sọ lẹ́ẹ̀kan ibi tí mò ń lọ lẹ́ẹ̀kan pẹ̀lú ìbéèrè mi pé abẹ́ èèyàn kan àtọmọdé lóbìnrin o àti ìyá gan abẹ́ èèyàn kan la wà. Mo ti rí ọkùnrin kan ìyàwó ẹ̀ kò jẹ́ kó bímọ sí ilé ìwòsàn kò lọ antenatal ó ní wọn lọ ń lé àwọn ó tún wá bímọ tán kò tún jẹ́ ó gba immunization fọ́mọ. irú àárín yẹn kí láti ṣe. ìyẹn fẹ́ lè díẹ̀ irú àwọn fi ń wà ṣáwà ìgbà míì instead tó fi lò bóyá àkọ́kọ́ fi wọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú pé a ṣàlàyé fún bóyá kò mọ̀ ní. bọ̀ nígbà tá a bá ṣàlàyé tó wá sí ń lo agídí a lè wá pàdé òfin pé tó ẹjọ́ lọ fèsì nǹkan tó yẹ kó fèsì lábẹ́ òfin. ẹ ṣeun ní ayé bàbá wa compound ní agboolé kò dàbí ayé ìsìn tó jẹ́ pé kókó jábele ni. hello. hello ẹ ti wọlé sà. orúkọ mi kọ́ mi sẹ́jọ́ ọjọ́ ọlágbólódé ni mo pè tẹ́lẹ̀ fún yẹn. ẹ ṣeun ọ̀dà. ok ẹ ṣe ó náà sọ nípa women supporting women solidarity pé àti kékeré ni ká tó sí inú àwọn ọmọ wa lóbìnrin. wọ́n làpá àti sọ́tẹ́lẹ̀ náà tẹ́ tí mo fi sọ pé. ẹ káàárọ̀ mà. ìyá mọ̀súrà ló ń pè látòrí ìtàlẹ́rù Ògbómọ̀ṣọ́. ẹ ṣe ìyá mọ̀súrà o. mo kí amòfin wa. yes ma èmi náà pẹ̀lú gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe fún wa bí yàn bá tẹ̀lé pàtàkì jùlọ àwọn obìnrin á rí ọ̀nà lọ. ṣùgbọ́n àfikún tèmi ni pé obìnrin gangan lọ́tọ̀ obìnrin. ó rọrùn fún wa láti dépò torí a pọ̀ ju àwọn ọkùnrin lọ tí wọ́n ń dìbò. ṣùgbọ́n àwa náà la máa ń ṣe súná sí ara wa. ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ ẹ dákun àwọn ọkùnrin tí wọ́n fi tipátipá bá ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin sùn. kí ni ìdájọ́ wọn torí ìdájọ́ wà lọ àní gbábọ̀ ìdájọ́ wọn yẹ kí wọ́n máa ṣe kíákíá. mo sì tún máa fẹ́ rọ àwọn àyà ká jẹ́ ọ̀rẹ́ fún àwọn ọmọ wa àwọn ìyá mi burú dẹ́pẹ́ ọmọ òní lè bá wọn sọ̀rọ̀. ọmọ tí ò bá sì tó lo fóònù ká má ra fóònù fún un. tí wọ́n lọ sí wọ́n fi gba ṣẹ́ẹ̀tì ẹ̀dúkẹ́ṣà rẹ̀ ní ìsukù àbí wọ́n sì ń ṣe fáwọn ọmọ. ara àánú gbà ó. àmì ẹ ṣe ìyá mọ̀súrà. lábẹ́ ìjọba táwọn ń sìn family court jẹ́ kó tún rọrùn kò dàbí ìjọ yẹn jẹ́ pé gbogbo ẹjọ́ wá lónìí wá lọ́la. other normal court but ní ìsìn family court ti wà fún yẹn so ó tún jẹ́ kó yá. ẹ̀wọ̀n béèrè nípa ti kókó jábele tí à ń ṣe ní ìsìn tó jẹ́ pé ní àwọn family ṣé kò ní kí àkóbá fún àti dáàbò bo irú àwọn ọmọ wọ̀nyí because Yorùbá bìlì pé ẹnìkan ní bímọ ìgbà ìdílé lóòótọ́ ń ṣe àkóbá. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ mà orúkọ yín mà. yín àti tẹ̀tí ẹ káàárọ̀ àpèjì. orúkọ yín mà. àwa dẹ̀ ń gbọ́ yín o A gbọ́ yín o. kí ẹ tún wá pé nígbà yẹn àgbọ̀ ọ̀pọ̀pọ̀ wọn. ẹ káàárọ̀ orúkọ ti yín àti wọlé. tẹ̀tí pé. ìyá àbèjì ni láti ìlú Ìgbẹ́tì ìyá àbẹ̀tẹ̀ láti gbẹ̀tì àti ilé ẹ̀kọ́ ètò ẹ ṣe mà. ọlọ́run ní kí ẹ ti sọ. ẹ wo lórí àwọn ọmọ wa tá à ń bí ní ìsìn ẹ̀fọ́ fún
ẹ̀jẹ̀ sọ́lẹ̀ àwọn ọmọ kéékèèké sí ọ̀pọ̀lọpọ̀ odó láti gbẹ̀kan lé. Orí tó kọ́ ni ibi tí wọ́n ń ràn yẹn lójú wọn wà. Òbí tó bímọ tí ò mẹ́tò òjò láti fẹ́ tọ́mọ kí ló fẹ́ tọ́mọ tí òun náà bí ọmọ tó fẹ́ tó kí ló fẹ́ dà lọ́jọ́ ọ̀la. Ẹ̀lẹ́kọ̀ọ́ tí ọ̀pọ̀ ńlá sí ni. Ẹ dákun ṣe rí ohun tẹ́ ń kọ wà yìí táwọn ọmọ bá lè mọ gbọ́ láàárọ̀ báyìí torí pé kí ni wọ́n gba àwọn òbí jọ káwọn ọmọ mọ́. Ọlọ́wọ́n ṣàánú wa. Ojú òní sì ní o. Àmín, ẹ ṣeun. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní òjò gbẹ̀pẹ́ tí wọ́n fi ń lọ ilé ọkọ ní tẹ̀síátálì tán bá tètè lọ gba ilé. Wọ́n rẹ̀ wá lọ́wọ́. Ọmọ ògbẹ́kọ̀ ọmọ ẹbí táwa ni. ẹbí ta. Wọ́n béèrè. Hello. hello. Ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín sà. Hello. ẹ ti wọlé o. Kan tuntun wa pè 07086825196. Hello. Hello, ẹ ẹ káàárọ̀. káàárọ̀. Hello. ẹ ti wọlé ẹ káàárọ̀. Hello, ẹ kú ètò. Ẹ káàárọ̀ sà. Ìbéèrè yín. kí ni ìbéèrè yín. Hello. ẹ ti wọlé kí ni ìbéèrè yín sà. Ẹ jọ ń rọ àwọn tí wọ́n ń pè wọlé ó dàbí ẹni pé ojú òpó yẹn rí bákan. Ẹ dárúkọ yín. ẹ dárúkọ ẹ kẹ́ máa sọ̀rọ̀ lọ. hello. ẹ káàárọ̀ sà. Ẹ jọ ń rọ àwọn tí wọ́n ń pè wọlé sórí ètò yálà lórí rédíò lẹ ti ń gbọ́ wa ni àbórí tẹlifíṣọ̀n tẹ́ ẹ bá ti pè wọlé ẹ dárúkọ yín ibi tẹ́ ti ń pè kẹsì bèrè yín àwa ń gbọ́ yín kètèkètè ó dàbí ẹni kórí ojú òpó lórí bákan ẹ ṣeun. hello. Hello. ẹ káàárọ̀ sà. Hello. hello ẹ ti wọlé kí lórúkọ ẹ máa bá kí ni ìbéèrè yín. Hello, ẹ káàárọ̀ kú ètò. ètò ní sà. kí ni ìbéèrè yín. Hello. Ẹ jọ̀ọ́ sà á tún rọ àwọn tó ń pè wọlé ẹ jọ̀ọ́ ẹ bá wa fa owó léèkì yẹn kó fi gbọ́ àwa náà dáadáa. Tí ẹ bá ti pè wọlé àwa ń gbọ́ yín ẹ dárúkọ yín ibi tẹ́ ẹ ti ń pè wá kẹsì béèrè yín àbúrò tẹ́ bá ní sọ fún wa. Tẹ́ bá ti pè wọlé àwa ń gbọ́ yín dáadáa ojú òpó lórí bákan ẹ dákun tó rán Ọlọ́run à ń rọ̀ wá ni. Tẹ́ bá ti pè wọlé orúkọ yín ibi tẹ́ ti ń pè ìbéèrè yín àbí nǹkan tẹ́ fẹ́ sọ fún wa. Ìbéèrè tó béèrè lọ́wọ́ àlejò. Hello. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ẹ kú ètò. ètò orúkọ yín. Bá a dáde ládọ̀kọ̀ lórí ní ìtẹ̀síwájú local government. látòkè kí ni ìbéèrè yín. Mo kí àlejò wa o. Ọpọlọ wọn ní dàrú o. Àmín. Oore ọ̀fẹ́ tí wọ́n fi ṣe àṣeyọrí ọlọ́wọ́ fi fún wọn. Àmín. Ẹ rí àwa òbí ní gbogbo ọ̀rọ̀ ẹ bá wí. Bí ọmọ bá ti lè wọ bí BSS 3 BSS 1 BSS 2 ni ó di bàbá wọn nílé bá wọn wí mọ́. Ìyá mi ni ó ra fóònù ńláńlá fọ́mọ. Aṣọ mi ti yà mí ó ra fọ́mọ. Kò ní dáa pé àwọn ni wọ́n kọ́ ọmọ kíkọ́ púpọ̀. Láti ṣe pé wọn ní ìjọrí. Ọlọ́run fún wa wò ó. Jèrè àwọn ọmọ o. Kò ní rí o, ọlọ́run máa tẹ̀ ẹ́ síwájú o. Àmín. Bàbá Dáre látòkè. Bàbá Dáre látòkè ní ìtẹ̀síwájú gọ́ọ̀mẹ̀ntì. 07086825197 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ fi ń pè 09071637375 àsìkò tí ń pè wá lẹ́yìn ṣùgbọ́n ẹ ṣe orí ọ̀fẹ́ láti béèrè lọ́wọ́ àlejò. ẹ káàárọ̀. Hello. Ẹ káàárọ̀ kú ètò. Ẹ káàárọ̀ orúkọ Mi ni kọ́mìnì Oríṣiríṣi yín. gbogbo ọ̀rọ̀ yẹn fún wa. Àlàyé yẹn dẹ̀ wọ́n lè ṣùgbọ́n ìmọ̀ràn tèmi ni pé àwọn ọmọ wọ̀nyí ọwọ́ àwọn òbí ló pọ̀ jù sí láti ṣiṣẹ́ láti lé lórí wọn kí wọ́n tó yàyàkuyà nígboro. Díẹ̀ ní tìjọba, díẹ̀ ní ti gbogbo àwọn tí wọ́n aráàlú àti wàjà ń dá sí. Àwọn òbí ni kí wọ́n mójútó
ọmọ wọn nílé dáadáa àtọkùnrin àtobìnrin ọlọ́run ó jèrè wọn ẹ̀kú ètò kò ní bàjẹ́. 070-8682-5197 070-8682-5197 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi ń pè wá ní ẹ̀bá kan lẹ̀ tún pè wá sórí 090-7160-6375 090-7160-6375 à ń retí ìpè yín. Ẹ má gbàgbé àlejò wa amòfin Adémúbọ̀wálé Mercy Adélabú àwọn náà là ń gbà lálejò lórí àyájọ́ ọjọ́ ọ̀dọ́mọbìnrin lágbàáyé èyí tó kò lánàá òde yìí. Hello. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà ó kàn yín àti bìtẹ́ sí pé. Hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ ti wọlé kí ni ìbéèrè yín à ń gbọ́ yín. Ìbéèrè yín o. A tún rọ ẹ̀yin tẹ́ ń pè sórí ètò àmọ́ rírì yín o ṣùgbọ́n tẹ́ bá ti pè wọlé ojú òpó yẹn lórí bákan láàárọ̀ yìí pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí rédíò tẹ́ bá ti pè wọlé tá a ti sọ èlò tẹ́ ti mọ̀ pé ti wọlé ẹ dárúkọ yín ibi tẹ́ ti ń pè wá ẹ sì máa béèrè àbí nǹkan tẹ́ bá fẹ́ sọ yálẹ̀ fẹ́ gbà wá mọ̀ràn ni ẹ fẹ́ béèrè ni àbí nǹkan tẹ́ bá fẹ́ sọ ẹ kàn máa sọ̀rọ̀ lọ àwa ń gbọ́ yín dáadáa. 070-8682-5197 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ fi ń pè wọlé nìyẹn 070-8682-5197 àti 090. Hello. Orúkọ tèmi ni Salman Salaudeen láti ìlú Èrúwà. So àkó ètò àlejò wa làákàyè wọn Ọlọ́run ní jẹ́ kó dàrú. Sọrí nǹkan tó fa ọ̀pọ̀lọpọ̀ ayé ọ̀làjú òun ló fa gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyí torí fóònù tí àwọn ọmọ ń gbé káàkiri ìsìn oríṣiríṣi nǹkan tí ò tiẹ̀ bá àṣà tiwa níbí ìlú ní kí wọ́n máa rin hòhò yóò àwọn òbí òsè nípa wọn ní bá wọn wí wọn ilé ìfowópamọ́ náà ti ní láìtì tiwọn lọ́dà sàn tó òun ló bí gbogbo àwọn wàhálà yẹn ló bí gbogbo wa bẹ́ẹ̀ ni àwọn ọmọ míì ilé tí wọ́n ti jáde wá wọ́n bìlẹ̀ fún pé tọ́mọ bá ti wọ higher institution ó ti di ọba so kò sí gbogbo nǹkan tó bá ṣe náà ni nǹkan tó bá tẹ̀ ṣe yẹn gan nǹkan tó dáa ni tí lérè tó jẹ́ pé kò rí bẹ́ẹ̀ yẹn so àwọn òbí ọ̀nà ní ká bára wa sọ̀rọ̀ ó jẹ́ pé ilé tẹ́lẹ̀ ọkọ̀ kan wọ́n bá tí a máa ṣe ní skul ṣùgbọ́n ilé tọmọ ti jáde wá tọmọ bá jáde wá nílé tó dáa tí wọ́n sì tọ́ láti ilé tó dáa á ran tíṣà náà lọ́wọ́ nílé ìwé so agbára tíṣà gan kò lè ka léwe a lọ sí pàdé òbí kan wọ́n wá ní ọmọ ń wo fóònù ìgbà tí wọ́n tíṣà fi dọ́dọ̀ ẹ̀ kò mọ̀ ó wo blue film ló lọ wò wọ́n dẹ̀ ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní kí ọmọ lọ fẹ́ kó yá irú ẹ̀kọ́ fẹ́ kó yá ọlọ́run ní làákàyè nírú. kó tó di pé a lọ èèyàn bíi mẹ́ta nǹkan kan náà ni wọ́n sọ tí wọ́n pè sórí ètò yìí pé àwọn ọmọbìnrin wa wọ́n ti yàyàkuyà kó tó wá di pé wọ́n yà kan pátápátá wọ́n ní kékeré báyìí náà ti pé kan rókò a sì ń ṣe àyájọ́ ọjọ́ àwọn ọ̀dọ́bìnrin lágbàáyé lónìí kí ni ìmọ̀ràn yín fún àwọn ọmọ yìí kí ni ìmọ̀ràn yín fún àwa òbí kí ni ìmọ̀ràn yín fún àwùjọ ibi tí ìjọba náà bá dẹ̀ ti lè gbà láti dá wa dá sí náà. Hello ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ orúkọ yín. láti Ọlọ́run ṣògo. kí ni ìbéèrè yín. Ìbéèrè mi ni pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti kọ́ wa pé láti ilé ni àti kẹsàn-án pé bíbélì ẹ̀sìn ni kíkà tọ́ ọmọ wa ní ọ̀nà tí ó rí tó bá dàgbà tán wò ń bẹ́ẹ̀ ẹ̀rí pé ọkọ̀ ìjọba tó ń ṣẹlẹ̀ lónìí inú ilé ló ti ṣẹlẹ̀ lọ́wọ́ ọkùnrin bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ obìnrin. wá rọ̀ ẹ bá gba àwọn ìmọ̀ràn gbogbo tó ń ṣẹlẹ̀ lónìí tí ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń jọyọ̀ ẹgbẹ́ ohun tó láti inú dínà gbẹ̀mí ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ. ẹ ṣe ìmọ̀ràn. ẹ ṣe wá láti àti
àti àwọn teacher gbogbo gẹ́gẹ́ bí torí ń gbà mí á sọ pé kí n ṣọmọ wa ju tàbí ẹ̀jẹ̀ ti gẹ̀tẹ̀. So ìmọ̀ mi fún àwọn ọmọ kí wọ́n tẹríba fáwọn òbí, tẹríba fáwọn tó ń kọ́ wọn tàbí teachers. Lórí tí wọ́n bá gbọ́ nǹkan tí òbí ń sọ, wọ́n á kọ́ nǹkan bẹ́ẹ̀. Ìmọ̀ràn mi fún àwọn òbí kó rẹ̀ wọ́n lè kó sùn. Ọ̀pọ̀lọpọ̀ yìí sì mo ti sọ fún mo ti kékeré kó sùn. Ìmọ̀ràn mi fún àwọn teachers, àwọn tó ń kọ́ àwọn ọmọ ọ̀dọ́ wa náà pé kí wọ́n yàtọ̀ sí pé à ń kọ́ wọn ní English, à ń kọ́ wọn ní à ń kọ́ economics, à ń kọ́ social studies jọ kí wọ́n tún wo bí wọ́n ṣe máa include manners ẹ̀kọ́ tó dá sínú àwọn ọmọ yìí. Torí tá bá wò àtàárọ̀ títí di ọ̀sán àbí ìrọ̀lẹ́ ọ̀dọ̀ wọn ní àwọn ọmọ ìwà. A lè sọ pé lóòótọ́ ṣèbí teachers ni wọ́n ń ṣe òbí but iṣẹ́ òbí náà kìkì náà ń jẹ́ olùkọ́. Mo fẹ́ rọ àwọn teachers wa àwọn subject tún máa bá nínú káwọn ọmọ ìwà wò. Wọ́n wà lé gbọ́ tí wọ́n teachers tí mọ̀ nǹkan ṣe wá nìyẹn tí mọ̀ láti kékeré. Ẹ ṣe gan kékeré báyìí náà ti gbé kan rókò tó bá dàgbà tán ipa ò ní ká láti tì pákítí mọ́lẹ̀ báwọn wà kékeré a máa kọ́ wọn. Nígbà lọ́wọ́ Ọlọ́run àyájọ́ tọdún tó ń bọ̀ yóò ṣe àmín láṣẹ Èdùmàrè. Amòfin Adémúbọ̀wálé Mercy Adélabú mo kí yín o. Ṣèǹgàn ni àwọn náà ní alága ìgbìmọ̀ olùdarí ilé ẹ̀kọ́ oníṣe poli ti ilẹ̀ Olújì tó wà ní Ondo State, alága ẹgbẹ́ agbẹjọ́rò lóbìnrin kàtìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣeun o, yóò mọ̀ ju yín ṣe. Nígbà tí àlejò wa ń bọ̀ amòfin omidan Kẹ́hìndé Adégbọlá àwọn náà tẹ̀lé wọn. Ẹ ṣeun o, ẹ ṣe ẹkú dìde. Wọ́n ní mọ̀démọ̀gẹ́ ìpè ìpéjú báyìí òun náà ní àlàáfíà. Àtẹ̀yìntẹ̀ pé wọlé àtẹ̀yìntẹ̀ ń gbìyànjú àti pé tí kò wọlé torí network. Àmọ̀rírì yín akíyín o. Ẹ ṣeun gan ni ẹ kú ìfẹ́. Ibi náà láde tá ti ṣẹ́rí wálé lórí ètò Eyi Ara fún ti ọ̀sẹ̀ yìí. Lórúkọ olóòtú ètò Eyi Ara fún tòní Ọládìméjì Salaudeen. Lórúkọ ẹ̀ náà ni èmi tèmi Tọ́pẹ́ Sàláò ní mò ń kí wa wípé ó tún dọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Ọlọ́run á kù sí mi ò ní o. Lórúkọ gbogbo àwọn tí a jọ mú ètò ọ̀hún wá Bíọ́dún Adéjùmọ̀ lórúkọ tèmi. A lọ lónìí, a tún padà lọ́jọ́ mẹ́jọ bógo ti ń jẹ́ tọ́lọ́run. Ó dìgbà.